dáa mo sọ fún ẹ o dẹ. bọ̀bọ̀ ń wo ẹ̀gbọ́n ẹ má lọ fi ẹ̀gbọ́n wé gbogbo àlàyé ṣé o mọ̀ pé gbẹ̀gbẹ̀ Haúsá yẹn. ara balẹ̀ ṣé o mọ̀ pé gbẹ̀gbẹ̀ ọrùn ló wà gbogbo ọrùn ló wà wọ́n á sọ fún mi pé mo máa fi gbẹ̀gbẹ̀ gbogbo. ẹ̀gbọ́n lè jọ wà á bí kankan náà bọ̀ ó ti yé iṣẹ́ wọn yàtọ̀ sí àwọn. gbẹ̀gbẹ̀ ọrùn ló wà gbogbo náà ọrùn ló wà láyé tẹ́lẹ̀ mi ṣé mi máa tí mo sọ ni ọ̀gbẹ́ni tí màá bẹ sọ̀rọ̀ máa gbọ́. bọ̀bọ̀ tó wá láti ilẹ̀ Haúsá tó ń da màálù lẹ̀ á ní kó máa darí àwa ń lọ. àwé gbàgbé fọ̀rọ̀ màálù lẹ̀ ní kí n sọ kílíkọ̀ fún ẹ ṣé kí n sọ kílíkọ̀ fún ẹ bọ̀bọ̀ yìí tó bá débẹ̀ everything ma change kò ní sí pé bomb anything Boko Haram anything ní gbogbo wọn. o ti rí plane crash tí gbogbo ẹ èmi kílíkọ̀ ó ti ṣẹlẹ̀ sí pẹ́ nàìjíríà ìbò pẹ̀tà àmì tó máa débẹ̀ tó máa fi bẹ̀tà àmọ́ eléyìí kò ní jẹ́ owó ìṣe lọ lóṣù. ó mi ò ṣe nílé omi máa lé náà nítorí ọ̀bọ tó wà ní aláyọ̀ lọ́rọ̀ ó pọ̀ bàbá àgbàlagbà ẹ bá wá ilẹ̀ ẹ bá mi wá. kò sẹ́ ọ̀bọ tó wá láti ilẹ̀ Haúsá bọ̀bọ̀ ókè kí máa bọ́ mẹ́rin. Haúsá ni tó ń da màálù ó ní kó máa darí tiwa Nàìjíríà ní. ẹ ṣó ní sense ẹ wo bọ̀bọ̀ yẹn mo ní tó bá dé padà ó máa tún lù ṣe everything máa balance. ṣé ọ̀rọ̀ òṣèlú lẹ́yìn sọ ń bí ń ṣòkì sá. nǹkan tá à ń sọ nìyẹn. ẹ má máa fọ̀rọ̀ òṣèlú ẹ má sọ lórí street báyìí náà and then sọ fún ẹ kò mí pé bóyá ó ń darí aró ń darí màálù àbó ń darí nǹkan o tọ́lọ́ bá ti fún ní good plan fún yín tó dẹ̀ ń ṣe nǹkan tó náà máa fún yín support tẹ́ni yìí sọ yìí o. ẹ bọ̀ lọ́wọ́ pé system tó ń lọ́wọ́ yìí worst ẹ jẹ́ apply for another system. àbáláyọ̀ àbáláyọ̀ lọ́rọ̀ Ọlọ́run ẹ fà á nìkan ọ̀rẹ́ fà á nìkan àbáláyọ̀ lọ́rọ̀ yìí. ẹ máa dó bẹ́ẹ̀ mọ́ o. Hello? Ìwọ náà ni mò ń dúró dè látàárọ̀ dá mi lóhùn náà wò dá mi lóhùn ọjọ́ tí ń lọ dá mi lóhùn. jọjọjọ má mọ mi má mọ mi náà tó máa ṣe rere mi ráyè oṣù mi ráyè ránu. ṣẹlẹ̀ máa wo ẹ̀yin náà jẹ́ kí n pẹ́ o ìbá dé ìbá jí pẹ́ o 15 minutes mo lò nínú suite mi báyìí. àwọn guys kan wọ́n kàn discuss ẹ̀ wọ́n pariwo wọ́n kàn ń tariwo. kí wọ́n ló kọ́ tèmi pẹ̀lú kan tó pariwo lé lórí. ẹ para máa rẹ́ kàn yín. ṣẹlẹ̀ àwọn guys wọ́n kàn discuss ọ̀rọ̀ òṣèlú ni wọ́n ń sọ ṣá wọ́n ṣe òṣèlú wọn ń dákọ̀ ẹni tí ẹ support tí ẹ̀yàn dáàdi support yẹn tẹ́ ń plan Hausa yẹn wọn làwọn yẹn sọ̀rọ̀ èjù náà. wọ́n fẹ́ máa ní interest nínú máa yẹn. ọ̀dà wọn yẹn fẹ́ máa ní interest nínú game yìí o. nítorí àwọn guys yẹn wọ́n ti ń discuss gan wọ́n ti pé ọ̀dà wọ́n ti fọ́ fún ẹni yẹn. wọ́n ṣọ́ṣà fún wọn kan. mi à ní fún wọn lówó mo fún wọn lówó ọmọ tó ń wò dé ó yẹn sọ ticket mo fún wọn. kó wá try kó sọ fún dájú náà sọ fún dájú náà yàwá náà dé máa ṣiṣẹ́ lórí ẹ̀. ṣé tó yẹn sì ní kọjá ẹni tó mọ bá yẹn. wọn ò nílé wọlé máa lọ ṣé kò wá drop in àbí. má wọrí driver mi bọ̀ wá. ẹ wo wọn mi rẹ dùn ní o. àwọn bá ṣe ìlú ẹ̀dùn tí bá ti mẹ́ta yẹn nìyẹn o. ó kẹ́lẹ̀ kó àjọ máa jẹ ẹlẹ́yìn. ọ̀sọ̀ bá àwọn ọmọ ẹ̀wọ̀n lè tí wọ́n yẹ kó jẹ́ àgbàdo ṣe yẹn wọ́n wà interest. ààrẹ táàmù tó yẹ kó dé kọlu dé náà. leader. àbá rẹ. in fact try. try again. ọbẹ̀ tó dún owó lọ́pàá. mo rò pé ẹlẹ́yìn àti woman leader jọ wá ń bí. wo woman leader. àbọ̀ látara rẹ ti dé o. ẹjọ́ wá bí. gbogbo rírà yìí lágbà ní ìgbà ìsìn náà ṣiṣẹ́ gan. ẹ ti try gan. everything ó wà ọwẹ́. láfọ̀ọ́ àwọn eléyìí lẹ́yìn léyìí ti lọ́nà ayé mọ̀bọ̀ alọ́rọ̀. mọ̀bọ̀. very very important. mo rò pé torí ìkẹsẹ̀ ti tún ṣe. mọ̀bọ̀ ẹ má bá dẹ́ lọ. ààrẹ àtibáde yìí wọ́n báyìí o ó lànà ṣẹṣẹ àbùkù kọ́ sísírà tì yẹn nísìnyí àkànná fẹ́gbẹ́ ni àtúndìbò tá à ń nà fáwọn aráàlú. sọ́lọ́rọ̀ tí lídà sọ yẹn sẹ́rí lásìkò tá a wà yìí a nídòwó gan-an owó eléyìí ọ̀tọ̀ ni o a nídòwó láti fún àwọn ará láti fi campaign. leader woman leader bẹ́ẹ̀ mo ti ṣàlàyé fún yín pé kò sí owó lẹ́yìn àwọn màálù tí mo ní òun náà ní property òun náà ní investment mi. lè wá sọ pẹ̀lú owó ẹ ti lówó ààrẹ ṣé bẹ́ẹ̀ ní màálù
a máa ta màálù yẹn náà la fi máa rówó jáde. lórí ọmọ mi dá máa gbọ́ ní kò ní fẹ́ ta màálù ẹ̀ ní fẹ́ ta màálù ẹ̀ a máa ní alternative a ní way out ni pé ọmọ pé àwọn aráàlú fẹ́ràn ẹ̀ ọmọ pé ẹ̀rù bọ̀ wọ́n pé wọ́n ta màálù owó làwọn fi tó ṣèlú kọ́dà ọmọ mi lásán ọmọ mi yìí ọmọ kékeré tó sì. ọmọ yẹn tiẹ̀ jọ mí lójú 50k ló fún àwọn ọmọ yẹn lásán kán fáwọn sọ̀rọ̀. wọ́n kàn sọ̀rọ̀ ẹ̀ lásán fún ọ lówó so gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn owó làwọn ń nẹ́ka máa fi motivate àwọn èèyàn àwa try àti kíni tó o bá lówó bóyá àwa ti wá la method kan kalẹ̀ àní plans kan tẹ́ ẹ pé ìwọ kan máa ṣe gbà pé wọ a máa open account fún títí ẹ fún kàǹpé rẹ àyàn kan máa ṣe kíni àyàn máa send owó sínú àkáǹtì kó wọn fi hàn lọ́wọ́ wọ́n máa ń send owó torí ibi ń pàlú òkè pé wọ́n send owó tó pọ̀ síbẹ̀ o but wọ́n máa send owó díẹ̀ a máa ṣe kíni a máa fi owó àrògùn wọ́n send 20,000 a máa ná bí 1 million tó bá ti ná 1 million á ní pinnu owó yẹn là ti ń ná so ò ní lè mọ trace wa because ìjọba tó wà lóde yìí wọ́n máa trace wọn táwa ti náwó ju o. ẹ ó ti dá báyẹn lídà. o sì problem wà fáwọn gáàsì tán ṣe kíní ìlówó. máa sanwó ẹ̀wọ̀ ẹ jẹ́ kí mi sọ fún yín obìnrin owó làwa mọ̀ àwa máa ṣe gbogbo iṣẹ́ tó yẹ ká ṣe